Africa Content TV. Ìpè a ṣe kí àwọn ọlọ́ba mìíràn náà káàkiri látìgbà tí a ti ṣe ayẹyẹ ìwúyè kọjá àti ìráyè máa lọ kiri. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èdè ìṣúwà lára àwọn ọjọ́ tá ti fẹ́ máa láti bẹ̀rẹ̀ sí jáde náà láti máa rí pé à ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin ọba aládéládé àti ọrùn lẹ̀kẹ̀. Dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni o ìpàtẹ́ ti kú lórí ilẹ̀ Yorùbá náà pé kó má bàjẹ́ ẹ̀ṣẹ̀ gidi gan ni ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o tí ó bàjẹ́ àníbi o. Dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni bí tá a fi wá ní pé a fẹ́ rí gbogbo yín kálẹ̀ kí pé láti dé o gẹ́gẹ́ bí kábíyèsí Olówù náà ti sọ wọ́n sowọ́pọ̀ kò bí ìlú ilẹ̀ Yorùbá yóò sì tò yóò sì tùbà yóò sì tùṣẹ́. Nǹkan tó wà ní ọkàn tèmi náà nìyẹn. Àjọṣe wà ní báyìí. Olùpẹ̀ gan ni. Nǹkan mìíràn lára àwọn kan tí mo tún fẹ́ sọ ó yà mí lẹ́nu àti mo rí Raji Abbas mo rí Laji Abbas mo tún rí Awikonko. Ó yà mí lẹ́nu láti ọjọ́ tí a ti ṣe coronation kó tó di pé a ṣe ayẹyẹ ìwúyè tá a ṣe ní April 5 mo ti mọ Awikonko mo ti lọ bí ọdún méjì báyìí nìkan tó jẹ́ kó fẹ́ràn gbogbo nǹkan tó ń ṣe náà ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ ní kíákíá tí wọ́n ní kíá tí wọ́n announce orúkọ mi náà tí wọ́n ní èmi ní Aláàfin tuntun ní Awikonko ti bẹ̀rẹ̀ sí gbé oríṣiríṣi nǹkan nípa èyí tó jẹ́ ti tèmi èyí tí ò jẹ́ ti tèmi. Pẹ̀lú bí kábíyèsí Olówù ti òkúta náà sísọ náà wọ́n ní àgbà tí ò bínú ni. Ọmọ ẹ̀ pọ̀ jù dárí fún Ọlọ́run rí mi Ọlọ́run rí ọkàn mi dárí fún mi. Tí wàhálà tí fẹ́ràn jùlọ ni pé wọ́n padà sí ibi ẹbí rẹ̀. Tí wípé àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù lórí fẹ́ kí òun náà gẹ́gẹ́ bí ara ó máa fi ọ̀rọ̀ rora ẹ̀wù tó bá ti ń sọ ẹ̀mọ́jà parọ́ fún yín. Àwọn ní àárín kan kóra mi inú mìíràn mo ní ṣé èmi ni mo wá burú tó báyìí. Nípa gbogbo tó bá ti wo fóònù báyìí Awikonko ti bẹ̀rẹ̀ sí. Wọ́n ní ọjọ́ mẹ́ta ni ò lè sùn. Tó bẹ́ẹ̀ o, wọ́n ní kí ni kò ṣe. Àwọn
èsì àmàjọ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní kí lọkùnrin wa rí kí ni mo rà ń gbà rẹ̀. bẹ́ẹ̀ sì ni àwọn kọ̀ọ̀kan náà mọ̀ ń pè mí wọ́n ní bí àwọn ọba kan ní àbáwọn kan ní wọ́n sponsor ẹ̀ wọ́n làbùrọ̀ kan sponsor yìí ètè mi gan fúnra mi gan mi ò nínú pé àwọn sponsor yìí kí ni àwọn àgbà ní kékeré ètè mi fẹ́ ni pé bí ilẹ̀ Yorùbá ó ní lọ síwájú. Àwí gbogbo dáríjì ẹ o. Dáríjì ni o. Kábíyèsí. Ní àgbà tí òbí lọ́mọ yẹn pọ̀ dọ́gbọ́. Mo sì lẹ́kọ̀ọ́. Ṣé tẹ̀ bá ẹ̀ ṣe náà? Àrùn títí wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Wọ́n gbọ́dọ̀ rántí ẹni tó mọ̀ gbọ́. Àdúrà mi ní fún ẹ̀mọ̀ lọ́rẹ́ ẹ̀mọ̀ gbọ́rẹ́ o. Ẹ̀yin ìgbà ìpọ́njò lẹ́sẹ̀. Ọ̀dù kọrin lẹ́sẹ̀ o. Ìtẹ̀lẹ̀ tí nínú atẹ́gùn náà táwọn ti ń gé kiri. Ó dùn gbàgbé o. Ṣe dédé ẹ ti gbọ́ ṣe ìtọ́nú mi o. Ẹ ṣe kú ní ọ̀rọ̀ gbogbo báyìí ẹ ṣe gidi gan. Gbogbo ẹ̀yin tẹ́ dìde náà ẹ wá pàdé léde kó àyè sí. Ó ní ènìyàn láṣọ yìí ní tí mo fi kóra aṣọ yìí ti yín náà ló bàjẹ́ o.